Ẹ káàbọ̀ padà. Nínú fídíò yìí màá máa ṣàlàyé bó ṣe lè ṣe determinant 3x3 matrices. Nínú fídíò tí ó kọjá mo ṣàlàyé fún wa pé determinant ni nọ́mbà tá a máa ń rí tá a bá ṣe iṣẹ́ lára square matrix, lára element square matrix. Kí dẹ̀ ni square matrix? Má gbàgbé, square matrix ni matrix tó jẹ́ pé element row àbí nọ́mbà row ó papọ̀ mọ́ nọ́mbà column. Á já sí pé o lè find the determinant eléyìí tó bá ti jẹ́ pé square matrix lásán ni o. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, o lè find determinant 2x2, o lè find determinant of 3x3 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lákòótán, á já sí pé determinant tí mo find òun náà ni lórí matrix tó bá jẹ́ pé iye nọ́mbà row rẹ̀ ó papọ̀ mọ́ iye nọ́mbà column. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, mo dẹ̀ ṣàlàyé fún wa nínú fídíò tó kọjá bákan náà ẹ̀wẹ̀ pé tó o bá fẹ́ find determinant 2x2 òun náà kò le rárá. Òun náà ni pé ká pé mo ní A mi tó jẹ́ 1, 2, 3, 4. O ò rí determinant A eléyìí tó jẹ́ pé a tún máa ń kọ báyìí. Òun náà ni pé kí ni o, tó o bá fẹ́ wá o máa multiply àwọn element tó wà nínú main diagonal. Kí ni main diagonal? Main diagonal rẹ nìí. Ó rí i pé diagonal méjì la máa ń ní, a lè ní main diagonal a dẹ̀ lè ní second diagonal. Ṣó ti yé mi báhun? So ó máa multiply element tó wà nínú main diagonal tàbí leading diagonal. Ìkan náà ni 1 times 4 minus element tó wà ní second diagonal 2 times 3. So yóò máa fún mi ní 4 minus 6 eléyìí tí ó máa jẹ́ minus 2. Ó rí i pé kò le rárá. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, bó o mo ṣe lè wá determinant 3x3 matrix? Kódà òun náà ò le pẹ̀lú, ṣùgbọ́n mo fẹ́ kó o gbọ́ àlàyé yìí yékéyéké. Ká pé mo ní matrix kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ, mo ní matrix mi ó jẹ́ 6, 3, 2, 7, 0, 4, 5, 2, 6. Mo wá fẹ́ find the determinant rẹ̀. Ó rí i pé 3x3 matrix leléyìí. A dẹ̀ ti mọ̀ pé determinant tá a lè wá òun náà ni òun náà ni lórí matrix tó bá jẹ́ 3x3. So ìjẹ́ tó bá yé wa, tó o bá fẹ́ mọ determinant 3x3 matrix o gbúdọ̀ di nǹkan méjì yìí mú o. Alákọ̀ọ́kọ́ ó wá ohun tí à ń pè ní minor. Kí ni à ń pè ní minor? Element kọ̀ọ̀kan ló ní minor tirẹ̀. Ó rí i pé tó o bá wọnú 3x3 matrix mi, a ní element mẹ́jọ. Àwọn element mẹ́jẹ̀ẹ̀jọ yìí àwọn ni wọ́n ní minor tiwọn. Tó o bá fẹ́ mọ minor element kan, ohun tó máa ṣe ni pé kí ni o, ó máa fọwọ́ bo row rẹ̀ mọ́lẹ̀, ó sì máa fọwọ́ bo column tó wà mọ́lẹ̀. Ohun tó bá ṣẹ́kù ńbẹ̀ un yóò máa fún ọ ní 2x2 determinant. Á já sí pé òun ni minor wọn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí n bá fẹ́ mọ minor 6 báyìí, so ó rí i pé element 6 mi òun ni, àbí? Tí n bá fẹ́ mọ minor rẹ̀, ń máa pa row tó wà rẹ́, ń sì máa pa column tó wà rẹ́. So ohun tó bá ṣẹ́kù òun ni kí ni o, òun ni minus 6. Á jẹ́ sí pé minus 6 báyìí, minus 6 òun ni kí ni o, 0, 4, 2, 6. Ó yá, tí eléyìí bá yé wa, so o lè sọ ohun tí minus 0 ó jẹ́ fún mi. Minus 0 náà kò le rárá. Kí ni ó jẹ́ o? Á já sí pé ó máa pa row tí kíni wà, row tí 0 wà, òun rèé, column tí 0 wà. Ó rí i pé tí n bá parẹ́, kí ni ó ṣẹ́kù ńlẹ̀? Ó ti rí i. Ó rí i pé ohun tó ṣẹ́kù ni 6, 2, 5, 6. So 6, 2, 5, 6. Á já sí pé minor 0 yóò máa jẹ́ kí ni o, 6, 2, 5, 6. So ìjẹ́ tí eléyìí bá yé wa, lẹ́yìn ìgbà tí a ti mọ bó ṣe lè mọ minor tán, ohun tó tún gbúdọ̀ dì mọ́wọ́ láti fi wá determinant 3x3 rẹ òun náà là ń pè ní cofactor. Tá a bá ní cofactor kó sínú minor àti kí ni o, àti àmì sign tí ó máa wà lórí element kan, bóyá positive ni àbí negative. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí n bá nírú nǹkan báyìí, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33.
àwọn element kọ̀ọ̀kan yìí òun ló ní cofactor tiwọn òun àmì eléyìí tó jẹ́ pé yóò máa wà lórí ọ̀kọ̀ọ̀kan wọn so ó dẹ̀ sì bẹ̀rẹ̀ wọn látorí kíni o yóò bẹ̀rẹ̀ láti apá òsì rẹ lọ́nà òkè báyìí lọ́wọ́ òkè tí ó máa jẹ́ plus ó máa wá ṣe kíni o ó máa wá yí wọn po padà minus plus minus plus minus plus minus plus ó gbúdọ̀ dì wọ́n mú tó ti yé kódà yín máa ṣàlàyé bá ṣe mọ ọ̀kọ̀ọ̀kan wọn bó o la ṣe mọ̀ pé plus ni ó wà níbí báyìí òun náà ni pé tó o bá ní aij má gbàgbé tí subscript yìí dúró fún òun náà ni pé kí ni o i alákọ̀ọ́kọ́ ó dúró fún row j ó dúró fún column òun ni pé aij rẹ yóò máa jẹ́ kí ni o yóò máa jẹ́ plus ṣó ti yé mi báwọn aij mi yóò máa jẹ́ plus tó bá jẹ́ pé kí ni o tó bá jẹ́ pé tó o bá ro i àti j papọ̀ yóò máa fún ọ ní even ó rí pé tó bá wo eléyìí row 1 column 1 ó rí pé subscript wa 1 1 ni 1 plus 1 ó rí pé even ló fún mi 1 plus 1 á jẹ́ 2 ìgbà tó ti fún mi ní even á jẹ́ pé ní tí ó máa wà sign tí ó máa wà níbi cofactor òun ni kí ni òun ni plus tó ti yé mi báwọn ṣùgbọ́n yóò máa jẹ́ negative cofactor bí yóò máa jẹ́ negative lẹ́yìn ìgbà tó bá ṣe kí ni o tó bá ro i àti j papọ̀ tó wá fún ẹ ní odd gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó rí tó bá wo row 1 column 2 rẹ ó rí pé 1 àti 2 tó bá rò wọ́n papọ̀ 3 ni ó jẹ́ kí ni 3 jẹ́ ṣé even ni àbí odd ni o á já sí pé minus ni ó máa wà ńbẹ̀ jẹ́ tí eléyìí bá yé wa a ti mọ cofactor a sì ti mọ minor á já sí pé tí n bá fẹ́ find determinant kan ń wá ṣe kí ni o ń máa wá máa ro gbogbo product element yẹn element tó wà nínú row tí mo fẹ́ mú àti cofactor wọn àlàyé tí mò ń ṣe òun yóò yé ọ nísìn so gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó rí pé tí n bá ní matrices yẹn padà mo ní 6 3 2 7 0 4 5 2 6 kó tó bẹ̀rẹ̀ wá kọ́ ronú pé row wo ni mo fẹ́ mú torí láti wá minor o lè wá minor bóyá gbogbo row mẹ́tẹ̀ẹ̀ta tó ní o lè lo cofactor gbogbo row mẹ́tẹ̀ẹ̀ta tó ní tàbí cofactor column mẹ́tẹ̀ẹ̀ta tó ní bóyá eléyìí ni kò sí láburú ńbẹ̀ bóyá eléyìí ni kò sí láburú ńbẹ̀ bóyá eléyìí ni kò sí láburú ńbẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà àwọn answer kan náà ló máa get ó rí pé ń sọ ohun tó jẹ́ fún ọ ká pé èmi wá fẹ́ lo tòkè yìí tó ti yé ká pé mo fẹ́ lo row alákọ̀ọ́kọ́ yìí n tí kọ́kọ́ ṣe ni pé màá kọ́kọ́ gbé sign tó wà lórí element kọ̀ọ̀kan sí tó wà níbi cofactor ọ̀hún ó rí pé kí ni sign tó wà níbí báyìí plus èyí ńkọ́ minus plus mo ti ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ó rí pé row 1 column 2 row 1 column 1 lélẹ́yìí wà tó bá row 1 àti 1 àpapọ̀ plus ló jẹ́ so 1 plus 1 2 ló jẹ́ 2 sì jẹ́ even á já sí pé yóò máa fún 1 plus tó o bá dẹ̀ sì fẹ́ dára ẹ láàmú kàn gbé plus síbí báyìí kó máa wá ṣe kí ni o kó máa yí wọn po plus minus plus minus plus minus plus minus plus ṣó ti yé wa báwọn ìjẹ́ tí eléyìí bá yé wa lẹ́yìn tó bá ti ṣe tán ó máa mú àwọn element lẹ́yọ kọ̀ọ̀kan ó máa multiply pẹ̀lú kí ni o minor wọn ó yá ká pé mo kọ́kọ́ mú 6 báyìí ń mú minor rẹ̀ má dẹ̀ gbàgbé bóun ló ṣe ló mọ̀ find minor ó clear row rẹ̀ àti column tó wà kí ni ó mọ fún mi o 0 4 kí ló kún less má bínú 0 4 2 6 ọkọ̀ ó rí pé ó ti rọrùn fún mi láti find the determinant ó ti di 2 by 2 ó yá lẹ́yìn rẹ̀ ńkọ́ ó tún mú minus ó rí pé element kejì ní kí ni minus 3 ọkọ̀ minus that is sign tó wà níbi cofactor rẹ̀ minus 3 ó yá ó tún mú minor tòun náà bó ló ṣe mọ minor rẹ̀ ó clear row tó wà àti column tó wà kí ló kúnlẹ̀ 7 4 5 6 ṣó ti yé mi báwọn ó yá ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ ó rí pé ó tún wo sign tó wà lórí rẹ̀ plus kí ni element náà 2 ṣó ti yé mi báwọn ó yá ń tún ṣe kí ni ń wá minor rẹ̀ má gbàgbé bó la ṣe máa ń wá minor ó clear row rẹ̀ àti column rẹ̀ kí ni ó kúnlẹ̀ 7 0 5 2 wọ́n wá ṣe síwájú sí i ajá sí pé eléyìí ó máa jẹ́ plus 6 0 times 6 0 minus 8 minus 3 into what 7 times 6 42 minus 5 times what 20 ó rí pé 2 by 2 là ń ṣe 7 times 2 14 minus 0 ó rí pé tó bá ṣe síwájú sí i kí ni ó máa fún mi yóò jẹ́ 6 into minus 8 0 minus 8 minus 8 ni minus 3 into 22 plus 2 into 14
ó rí pé eléyìí ó máa fún mi ní kí ni minus 48 minus 66 plus 28 tó ti yé mi báwọn ó rí pé tó bá tó rò papọ̀ dáadáa eléyìí ó máa fún mi ní kí ni minus 86 yóò máa fún mi ní minus 86 ó rí pé kò le rárá. Wọ́n dẹ̀ gbàgbé mo ní tó o bá fẹ́ lo row alákọ̀ọ́kọ́ yìí láti fi wá o lè lo any column tó bá wọ̀ tàbí any row tó bá wọ̀ ṣùgbọ́n tí mo ń gbà àwọn èèyàn yànjú ni pé kó o tó bẹ̀rẹ̀ ó wá wò pé row wo ni ó rọrùn fún ọ láti lò bó ti mọ ohun tí ó rọrùn fún ọ láti lò ni pé ó wá wò pé row wo ni o àbí column wo ni o ló jẹ́ pé ó ní 0 nínú ìdí ni wípé ó rí pé tó bá ní 0 nínú o ò bùkátà láti ẹ̀ ti dára rẹ láàmú láti wá ohun tí minor rẹ jẹ́ torí tó bá wá minor rẹ kódà kó fún ọ ní 100 tàbí 1 million tó bá ti multiply pẹ̀lú 0 kí ni yóò jẹ́ 0 tó ti yé mi báwọn. Lẹ́yìn rẹ̀ ká pé mo fẹ́ mú eléyìí nísìn mo ti sọ fún ọ pé answer kan náà la máa get tàbí ká pé mo fẹ́ mú eléyìí n tí ń ṣe kí n tó mú òun náà ni pé kí ni kọ́kọ́ mọ sign tó wà lórí cofactor wọn mọ́ gbàgbé tó bá fẹ́ lo formula tí mo fún ọ mo ló bẹ̀rẹ̀ láti plus eléyìí ó jẹ́ kí ni minus plus minus àbí ó máa wá mú àwọn element yìí lọ́yọ kọ̀ọ̀kan àti cofactor wọn ó máa mú minor wọn minus 7 àbí tó ti yé báwọn into wá mú minus 7 bó máa ṣe mọ minus 7 máa clear row rẹ̀ àti kí ni àti column ẹ̀ kí ni ó kù 3 2 2 6 then plus ó di pẹ́lẹ̀ kejì kí ni sign tó wà níbi cofactor rẹ̀ plus 0 ó tún wá cofactor rẹ̀ ó wá minus 0 kí ni minus 0 ó clear row rẹ̀ àti column ẹ̀ kí ni ó kúnlẹ̀ 6 2 5 6 àbí ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀ so kí ni sign rẹ̀ minus 4 àbí ó wá minor 4 náà kí ni minor rẹ̀ ó clear row rẹ̀ àti kí ni àti column tó wà kí ni ó kúnlẹ̀ 6 3 5 2 orí pé ó rọrùn púpọ̀ tá a bá ṣe síwájú sí yóò jẹ́ minus 7 3 times 6 18 minus 4 plus 0 into what 36 minus 10 àbí minus 4 into what so 6 times 2 12 minus 15 ó rí pé tí n bá ṣe síwájú sí ilé ọmọ fún mi ní minus 7 times 14 ó rí pé gbogbo ilé kódà kó jẹ́ 1 million 0 ni ó jẹ́ torí tó bá multiply pẹ̀lú 0 then minus 4 into minus 3 so ti yé mi báyìí a jẹ́ pé ilé ó jẹ́ minus 98 plus what plus 12 kí lóun náà mọ̀ fún ọ ó rí pé òun náà mọ̀ fún ẹ ní kíni minus 86 ó rí pé kò le rárá ó rí pé kankan náà ló ń gẹ kódà ká pé tẹ́lẹ̀ ló fẹ́ mú o lè dán wò so nǹkan kan náà ló get n tó kàn mọ̀ ni mọ́ gbàgbé sign tó wà lókè cofactor rẹ̀ ó dẹ̀ mú lẹ́yọ kọ̀ọ̀kan plus 6 ó mú minus 6 minus 7 ó mú minus 7 plus 5 ó mú minus 5 bó ṣe kò ṣe determinant rẹ̀ nìyẹn. Jẹ́ tí eléyìí bá yé wa jẹ́ tún fún wa ní àpẹẹrẹ mìíràn àpẹẹrẹ if determinant of 3 2 minus 1 4 1 1 1x3 is equal to 2 find what wọ́n ní ká wá ohun tí x ó jẹ́ láti mọ ohun tí x ó jẹ́ kò le rárá mọ́ gbàgbé ohun tí mo kọ́kọ́ wò pé kí ni minor wo ni mo fẹ́ mú tó ti yé mi báwọn mo ní kò sí ohun tó lè mú column mẹ́tẹ̀ẹ̀ta kò dẹ̀ sì lè mú element row mẹ́tẹ̀ẹ̀ta èyí tó bá ti wọ̀ ọ́ nù bẹ̀ ká pé mo fẹ́ mú eléyìí nísìn ká pé mo fẹ́ mú column yìí ó rí pásà kan náà ní market ṣùgbọ́n lẹ́yìn tí bá ti mọ column tí mo fẹ́ mú tán wá gbé sign tí ó máa wà lórí cofactor wọn sí mọ́ gbàgbé mo lọ́kọ́ bẹ̀rẹ̀ láti plus àjásígbélé ó jẹ́ minus plus minus àbí ó máa mú element ń lọ́yọ kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ ni pé ó kọ sign rẹ̀ minus 2 àbí lẹ́yìn rẹ̀ ó wá ṣe kí ni ó mú minus 2 àbí bó ló ṣe mọ minor rẹ̀ ó clear row tó wà àti column tó wà kí ni ó kúnlẹ̀ 4 1 1 3 ó rí pé a ti mú minus 2 tán kí ló kúnlẹ̀ plus 1 àbí ó rí pé tó bá mú plus 1 náà kí ni ó jẹ́ ó clear row rẹ̀ àti column tó wà kí ni ó kúnlẹ̀ 3 minus 1 1 3 àbí bẹ́ẹ̀ kọ́ ni so ó tún mú ẹlẹ́ẹ̀kẹta eléyìí tí ń ṣe minus x ó tún mú row tó wà àti column tó wà kí ni ó kúnlẹ̀ 3 minus 1 4 1 àbí is equal to 2 ó rí pé 2 ni wọ́n ní kí ni ó jẹ́
Óyá tó bá ṣe síwájú sí i yóò jẹ́ -2 into 4 times 3 12 minus 1 plus 1 into óyá 3 times 3 9 àbí minus 1 times 1 yóò fún mi ní -1 àbí bẹ́ẹ̀ kọ́ ni, then minus x into what 3 times 1 3 minus into -4 is equal to 2. So ó rí pé tí n bá ṣe síwájú sí i á já sí pé eléyìí ó máa fún mi ní kíni o -2 into 11 plus 1 into 10 torí minus times minus ó máa fún mi ní kíni 10 1 yóò fún mi plus 9 plus 1 yóò jẹ́ 10 then minus x into what so 3 plus 4 ó rí pé plus leléyìí minus times minus plus 3 plus 4 yóò fún mi ní 7 is equal to 2. Ó rí pé tó bá ṣe síwájú sí i eléyìí ó máa jẹ́ kíni o -22 plus 10 minus 7x is equal to 2. Ó rí pé tí n bá collect like time eléyìí ó máa jẹ́ -7x is equal to 2 plus 22 minus 10 yóò jẹ́ -7x is equal to sọmọ pé eléyìí jẹ́ 24 àbí 24 minus 10 yóò fún mi ní 14. So á já sí pé x mi ó máa jẹ́ kíni o 14 over -7 eléyìí tí ó máa jẹ́ -2 x mi ó máa jẹ́ kíni -2. Ó rí pé tó bá gbé x rẹ kó jẹ́ -2 síbí báyìí so tó bá find determinant wọn 2 ni ó fún. So kò dẹ̀ jẹ́ pé eléyìí nìkan ó rí pé o tún lè lo eléyìí náà tó bá lo eléyìí á já sí pé wọ́n máa jẹ́ +3 ó wá minor rẹ̀ -2 ó wá minor 2 plus -1 ó wá minor -1 nǹkan kan náà ni ò bá lo column tó bá ti wọ̀ ọ́ ò bá sì lo row tó bá ti wọ̀ ọ́ láti wá minor answer kan náà ló máa get. Ṣùgbọ́n má gbàgbé òfin náà ni pé kíni o n tó bá máa lò jẹ́ kó jẹ́ pé kíni o jẹ́ kó jẹ́ pé n tí ó jẹ́ pé 0 kan wà ńbẹ̀ so that yóò fi mọ̀ tó bá méyìí tí 0 kan wà ńbẹ̀ kò túmọ̀ sí pé ò ní gbà o ṣùgbọ́n tó bá mú èyí tí 0 kan wà ńbẹ̀ yóò mú rọrùn fún ọ láti wá answer tí yóò jẹ́. Ǹjẹ́ tí eléyìí bá yé ọ mò ń gbà ọ́ níyànjú láti bá mi subscribe sí orí ìkànnì mi tó bá ti ṣe bẹ́ẹ̀ bá mi share kó dẹ̀ sì bá mi like ẹ̀ pẹ̀lú títí màá fi máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ níbi tí màá ti máa ṣàlàyé law of series nínú àwọn ọ̀nà tó tún yá tó ti lè ṣe kíni o tó fi lè mọ determinant 3x3 rẹ. Ǹjẹ́ tí eléyìí bá yé ọ bá mi like fídíò náà. Ó káre.